A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shaibu ti fi gómìnà ìpínlẹ̀ Edo Godwin Obaseki ṣe yẹ̀yẹ́ lórí àbájáde èsì ìdìbò gómìnà ọjọ́ àbámẹ́ta tí ó kọjá ní ìpínlẹ̀. Shaibu ní Ọlọ́run ti gbèjà òun jà lẹ́yìn tí Obaseki pàdánù ìdìbò ní ìjọba ìbílẹ̀ rẹ̀ fún ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP), bí ó ti fìdí ẹ̀ múlẹ̀ wípé òun kò ní nǹkan kan tako gómìnà tó ń palẹ̀ rò mọ́. Shaibu sọ èyí nígbà tí ó ń fèsì sí àbájáde ìbò ọdún 2024 níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ẹ̀rọ amóhùnmáwòrán Arise lónìí ọjọ́ Ajé. Igbákejì fìdí ẹ̀ múlẹ̀ wípé Obaseki kò fi ìgbà kankan jáwé olúborí níbi ìdìbò. Ó ní òun ń ṣe àtìlẹ́yìn gbogbo àṣeyọrí tí ó ti ní pátápátá. Ó ní ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti fi àṣeyọrí wọn gbé òun níjà tako àwọn tí ó ti ní lọ́kàn wípé òun kò lè ṣe àṣeyọrí ìbò. Shaibu ní òun jáwé olúborí ní unit, wọ́ọ̀dù àti ìjọba ìbílẹ̀. Àṣeyọrí wo ni gómìnà lè tọ́ka? Kò ṣe àṣeyọrí kankan rí, àwọn làwọn ń ràn lọ́wọ́. Bákan náà ni Shaibu rọ Obaseki kí ó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ará ìpínlẹ̀. Àná ọjọ́ Àìkú ni àjọ elétò ìdìbò INEC kéde olùdíje láti ẹgbẹ́ òṣèlú APC Senator Monday Okpebholo gẹ́gẹ́ bí olúborí láti di gómìnà tuntun ìpínlẹ̀ Edo. Ipò gómìnà tí àwọn mẹ́ta díje láti ẹgbẹ́ òṣèlú tó ṣe gbòógì láti rí Okpebholo, Àṣù Ighodalo láti PDP àti Olumide Àpáta láti ẹgbẹ́ Labour. Ighodalo ṣe ipò kejì nígbà tí Àpáta jìnnà réré pẹ̀lú ipò kẹta, ṣùgbọ́n Obaseki pàdánù ìjọba ìbílẹ̀ rẹ̀ ní ìjọba ìbílẹ̀ Uredo sí ọwọ́ APC. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láti fèsì sí owó epo bẹtiró tó ń fojoojúmọ́ lọ sókè lẹ́yìn àyọkúrò ìrànwọ́ epo, ọ̀gbẹ́ni oníṣòwò Olóyè Obinna Ihiegbu tí gbogbo ènìyàn mọ̀ sí Obi Cubana ti ṣe àfihàn ilé-iṣẹ́ fún showroom compressed natural gas (CNG) pẹ̀lú kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tricycles nípasẹ̀ ilé-iṣẹ́ rẹ̀ Enviable Transport pẹ̀lú àjọṣepọ̀ ilé-iṣẹ́ Bajaj Auto Nigeria. Èròǹgbà wọn ni láti ṣe àdínkù owó ọkọ̀ fún awakọ̀ àti èrò ọkọ̀. Ìṣísọlójú yìí wáyé ní olú ilé-iṣẹ́ Enviable Transport tí ó wà lójúnà Ìkòròdú sí Ṣàgámù, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Níbi ìṣíde yìí ni aláṣẹ Ihiegbu ti ṣàlàyé ìdí tí wọ́n fi yan agbègbè Ìkòròdú fún showroom. Wọ́n ní èyí yóò mú àdínkù bá ìṣòro ọkọ̀ èrò lójúnà. Bákan náà ni yóò tán ìṣòro àlékún epo bẹtiró ní ẹ̀ka ọkọ̀ ìrìnnà, nítorí ìlọ́po 5 sí 7 ni CNG fi gbọ̀pọ̀ sí ti bẹtiró. Ìdí nìyí tí ilé-iṣẹ́ wọn fi gbájúmọ́ kẹ̀kẹ́ tí yóò lo agbára CNG. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn This Day tó jáde lónìí. Òṣìṣẹ́ ológun kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Abubakar ni a gbọ́ wípé ó ṣekú pa òṣìṣẹ́ àjọ ààbò ara ẹni láàbò ìlú NSCDC Ọlápàdé Ṣẹ́gun. Abubakar àti Ṣẹ́gun ni a gbọ́ wípé wọ́n pàdé ní ilé ijó kan night club ní agbègbè Bódìjà, ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ọjọ́ Ẹtì. Lánàá ni ìròyìn jábọ̀ wípé àríyànjiyàn bẹ́ sílẹ̀ láàrin àwọn ẹ̀ṣọ́ aláàbò méjèèjì tí ó mú kí Abubakar yọ ọ̀bẹ aṣọrò jáde. Gẹ́gẹ́ bí ẹni ọ̀rọ̀ ṣojú rẹ̀ tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ ṣe ṣàlàyé, Abubakar gún Ṣẹ́gun ó sì kú látàrí àpọ̀jù ẹ̀jẹ̀ tí ó pàdánù. Lójú ẹsẹ̀ ni wọ́n ní àwọn tí ó wà níbẹ̀ dáwọ́ jọ lu òṣìṣẹ́ ológun bí ó ti fẹ́ gbìyànjú àti sá lọ. Wọ́n ní ọpẹ́lọpẹ́ àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n rìn sásìkò lórí fi kó o yọ lọ́wọ́ ikú. Ẹlòmíràn fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ọ̀gálọ́gàá lẹ́nu iṣẹ́ ológun ti ń ṣe àbẹ̀wò sí ẹ̀ka ilé-iṣẹ́ àjọ NSCDC láti ṣe ìwádìí ọ̀rọ̀. Gbogbo akitiyan láti kàn sí agbẹnusọ iléeṣẹ́ ológun Ọ̀gágun Onyema Nwachukwu nírọ̀lẹ́ àná ló já sí pàbó. Bákan náà ni akẹgbẹ́ rẹ̀ ní NSCDC Babáwálé Afọlábí náà kò gbé aago tàbí fèsì sí àtẹ̀jíṣẹ́ títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí.
kò dín ní ẹgbẹ́ agbésùmọ̀mí ISWAP 17 tí ó rì sínú odò níbi ìgbìyànjú àti sọdá odò lójúnà ẹnu ibodè Nàìjíríà sí ilẹ̀ olómìnira Niger. Gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n Zagazola Mahama ṣe jábọ̀, ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàrin ìlú Kafitoa àti Bulabulingam ní ìpínlẹ̀ Yobe, ilẹ̀ Nàìjíríà. Àwọn agbésùmọ̀mí yìí ni a gbọ́ wípé wọ́n ń rin ìrìnàjò lọ abúlé Tani ní Niger nítòsí ibi ìpàgọ́ Kanama, ìpínlẹ̀ Yobe, kí afẹ́fẹ́ ìjì tó lágbára tó ká wọn mọ́ tí ó fi gbé wọn lọ. Mahama ṣàlàyé wípé àwọn jagunjagun wọ̀nyí ni wọ́n ti lé níbi ìpàgọ́ ní Bulabulin, Gaidam, Chatmare àti Difan. Gbogbo rẹ̀ wà lójúnà ẹnu ibodè Nàìjíríà sí ẹkùn Niger. Ẹgbẹ́ ISWAP ni ó ti ń lọ́wọ́ nínú ìwà agbésùmọ̀mí orílẹ̀-èdè káàkiri ẹkùn àríwá ìlà oòrùn gúúsù bí iléeṣẹ́ ológun ilẹ̀ Nàìjíríà ṣe ń lépa wọn kiri. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Bàbá àgbàlagbà kan ẹni 80 ọdún pa Aremu Sojobi ní ọwọ́ àjọ tó ń gbógun ti títà, rírà àti mímu egbògi olóró NDLEA ti tó pẹ̀lú kìlógíráàmù 14 egbògi olóró cannabis. Sojobi jẹ́wọ́ wípé láti ọdún 25 sẹ́yìn ni òun ti ń ṣe òwò egbògi olóró. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ NDLEA Fẹ́mi Babáfẹ́mi ṣe ṣàlàyé lánàá, àjọ yìí ní ilẹ̀ Benin Republic ní afurasí tí ń rí egbògi rà. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé ọjọ́ Ẹtì tí ó kọjá ní ọwọ́ ikọ̀ àjọ NDLEA ìpínlẹ̀ Èkó tó pa Aremu ní ilé rẹ̀ tí ó wà ní agbègbè Ìyànàpájà, ìpínlẹ̀ Èkó, pẹ̀lú kìlógíráàmù 14 egbògi olóró cannabis. Bàbá yìí ní láàrin aago 7 òwúrọ̀ sí aago 10 alẹ́ ni òun fi ń ta egbògi olóró yìí nínú ilé rẹ̀ lójoojúmọ́. Bákan náà ni Babáfẹ́mi ní àwọn rí àpapọ̀ 25 mílíọ̀nù kóró egbògi tapentadol gbà pẹ̀lú opulede tí agbára rẹ̀ tó ìlọ́po 3 tramadol àti 350,000 ìgò egbògi tí wọ́n fi kodíìnì pẹ̀lú rẹ̀ gbà ní Tinkan Port, ìpínlẹ̀ Èkó. Ó fi kún wípé láàrin ọjọ́ 17 sí 20 oṣù kẹsàn-án ọdún 2024 ni wọ́n rí àwọn nǹkan wọ̀nyí gbà láti inú kọ̀ńténà 3 tí wọ́n ti ń dọdẹ rẹ̀ lẹ́yìn ìtanilólobó. Fún ìdí èyí ni àjọ NDLEA fi ń béèrè fún 100% ìfọwọ́sowọ́pọ̀ àyẹ̀wò kíkó ẹrù wọlé pẹ̀lú àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè NCS àti àwọn agbófinró yòókù láti ṣe àṣeyọrí. Àpapọ̀ iye egbògi olóró tí wọ́n rí gbà ní owó rẹ̀ wọ 16.17 billion naira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga ìlú Àbújá ti kọ ẹ̀sùn tí wọ́n pè láti fi béèrè fún ìyọnípò alága gbogbogbò fún ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje. Nínú ìdájọ́ òwúrọ̀ ní ọjọ́ Ajé ni adájọ́ Inyang Ekwon ti fìdí ẹ̀ múlẹ̀. Ẹ̀sùn tí ẹgbẹ́ òṣèlú APC ẹkùn ti gbùngbùn àríwá pè kò tíì tó àkókò, kò sì kọjá ẹ̀sùn tí ó ṣe é yanjú láàrin ẹgbẹ́ òṣèlú. Bákan náà ni adájọ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹgbẹ́ tí ó pe ẹ̀sùn kò láṣẹ lábẹ́ òfin nítorí wọn kò tíì fi orúkọ sílẹ̀ lábẹ́ òfin láti pe ẹ̀sùn. Bákan náà ni adájọ́ ní àwọn wọ̀nyí kò tíì ṣe àmúlò ẹgbẹ́ láti yanjú aáwọ̀ kí wọ́n tó gbé e gba ilé-ẹjọ́ lọ. Yíyan adarí ẹgbẹ́ láti ọ̀dọ̀ àwọn ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́ wà láàrin àwọn tí ó ń ṣe àkóso ẹgbẹ́. Èyí kò kan ilé-ẹjọ́ rárá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn alágbàtà epo ti pinnu láti gbé epo bẹtiró ní iléeṣẹ́ Dangote pẹ̀lú bí ìṣòro àìsí epo ṣe ń peléke sí i káàkiri orílẹ̀-èdè. Ìwádìí sí ìlú Àbújá àti agbègbè rẹ̀ ṣe àfihàn wípé ọ̀pọ̀ àwọn ilé epo ni kò tíì rí epo tà. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn ní agbẹnusọ ẹgbẹ́ alágbàtà epo IPMAN, Olóyè Chinedu Ukadike, ti ṣàlàyé wípé ẹgbẹ́ wọn ti pinnu láti fẹnukò lórí ìgbésẹ̀ tí yóò mú wọn rí epo gbà tààrà láti iléeṣẹ́ ìfọpo ológun bílíọ̀nù náírà. Ó ní àwọn ti fi ìpàdé sáàrin ọ̀sẹ̀ yìí láàrin IPMAN àti òṣìṣẹ́ iléeṣẹ́ Dangote
wọ́n ní Dangote ti ń pín epo fún àwọn alágbàtà ńláńlá, àwọn sì ní ìrètí wípé láìpẹ́ yóò pín fún ẹgbẹ́ Ipman pẹ̀lú. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí iye tí wọ́n fẹ́ ta epo, ó ní níwọ̀nba ìgbà tí àǹfààní ti wà láti ta epo ní oye tí ó bá pé olúkúlùkù, bí epo bá ti wà lọ́pọ̀ yanturu, owó epo á wálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ẹ́mbásì Korea lórílẹ̀‐èdè Nàìjíríà ti ṣíde ayẹyẹ ọdún fíìmù Korea Korean Film Festival tí wọ́n fi sàmì ayẹyẹ ìpadàbọ̀ lẹ́yìn tí wọ́n ti sún síwájú nítorí àjàkálẹ̀ àrùn COVID-19. Ayẹyẹ 12 ti ọdún yìí yóò wáyé ní Silverbird Cinema ìlú Àbújá bẹ̀rẹ̀ láti ọjọ́ 19 oṣù kẹsàn-án títí di ọjọ́ 21 oṣù kẹsàn-án ọdún 2024. Níbi ìṣíde ayẹyẹ ni aṣojú Korea ní Nàìjíríà Kim Pangkyo ti fi ìdùnnú rẹ̀ hàn lórí ayẹyẹ yìí lẹ́yìn tí ó ti dẹ́kun láti ọdún 2020. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.